lókun àdúgbò lápẹ́ lórí apẹ́lẹ́sẹ̀ ọlọ́run àtọ́ba pẹ́ lórí lẹ́yìn sí ìgbò. Jésù agbára wa. Àwọn ènìyàn, àwọn olóyè láti ìlú lọ sí orílẹ̀-èdè yẹn láti wá sí ìlú wọn bẹ́ẹ̀. Wọ́n lẹ̀ ṣiṣẹ́ ìdàpọ̀ lọ́hùn. Ọ̀rọ̀ náà ní ọ̀la rẹ̀ wọ́n wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ní ìlú ìpètò. Bàbá inú wọn dùn ó. Àwọn ọmọ ní wá fi ẹ̀mí ìmọ̀ níbi ìròyìn hàn. Ẹ̀yin èèyàn mi láti orílẹ̀-èdè Republic of Benin. Mo fi àsìkò yìí pé bàbá Ògbóni láti ṣàlàyé bọ́ọ̀hún ṣe rí gbogbo ilé tí wọ́n gbọ́ bọ́ọ̀hún ti ṣe rí ìtẹ́ lọ sí yẹn gan-an. Ọmọ ìṣòṣẹ́ o ológun ìgbàdé ìṣẹ̀lẹ̀ àdókòwò lọ́wọ́ ọ̀dọ́ bàbá wa rán wa lọ láyọ̀ àdẹ̀kùn láyọ̀ ọ̀gbọ̀n dáadáa àwọn ọmọ Ìjèsà ní ọ̀hún lápapọ̀ láti orí pírẹsidẹ́ǹtì wọn dé ìsàlẹ̀ gbogbo wọn ni wọ́n jó tí wọ́n pàdé wa pẹ̀lú ìlù tìfọn tí wọ́n kí wa káàbọ̀ wọ́n sì tọ́jú wa dáadáa lọ́hùn ajé amú lọ́lá bàbá wa ọba wa Dr. Gabriel Adékúnlé Arúmọlára CFRLNG kábíyèsí of Ìjèsà land ọ̀làrẹ̀ tọ́jú wa gan lọ́hùn tí inú wa sì dùn wọ́n sì ṣèlérí wọn láwọn ń bọ̀ ní mítìn tá a bá fẹ́ ṣe lẹ́yìn wíwá tá a wá sọ̀hún yẹn wọ́n ní àwọn ayọ̀dú òun náà ni mo rò pé ó jẹ́ ká rí wọn lónìí ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Nàìjíríà bàbá wa náà ní ká kiri dáadáa gbé láyọ̀ tẹ̀ débí náà lè máa padà bàbá náà kò Jésù Kristu lọ. èmi ò lọ síbẹ̀ ṣùgbọ́n àfikún tí wọ́n ròyìn náà ni wípé wọ́n ní lọ́hùn-ún pé àpọ́nlé tí wọ́n fún kábíyèsí pé kò lẹ́gbẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní nígbà tí ẹ ti yọ sí orílẹ̀-èdè yẹn pé gbogbo òpó gbogbo igi gbogbo ara ògiri ilé
ni wọ́n ti lẹ àwòrán bàbá wa mọ́ àbí ṣe bẹ́ẹ̀ wọ́n ní mọ́tẹ̀ ṣe rí i báyìí ni gbogbo wọn fi ìlú àti ìfapàdé yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ṣàlàyé kódà wọ́n sọ débi pé wọ́n ní wọ́n gbé eégún ògòkun jáde níbẹ̀ eégún àdìmúlà pé wọ́n tún wá tún ṣèlérí wípé gbogbo ọdún tí bàbá wa bá ń ṣe níbí pé lágbára Ọlọ́run pé àwọn náà wọ́n máa darapọ̀ mọ́ wa àbí ṣe bẹ́ẹ̀ wọ́n nítorí ìwúre tọdún yìí báyìí wọ́n ti ń wá tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n tọdún yìí á ti lè kéde o á ti yàtọ̀ sí dáadáa tó àfikún tí mo bá yẹn fi sí mi ní tí ó wá kàn náà ni wípé bàbá ẹ máa bọ̀ gan-an ọmọ pé ìmọ̀ rírì ni o ẹ wá dúpẹ́ ẹ ṣàlàyé ìdúkù tí ẹ tó fẹ́ ṣe. Ìgbàdé pẹ̀lú ìpọ̀tà pẹ̀lẹ́sẹ̀ o, ìròkè àdí púpọ̀ o, ìgbà ọdún kan náà máa jẹ́ fún yín o. Bàbá wa ọ̀wọ́n, ẹ pẹ́ fún wa bàbá, ìgbà ọdún kan náà máa jẹ́ fún yín. Àwọn ọmọ yín ní ilẹ̀ olómìnira Bènè, àwa tí a ti wá dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Torí inú wa dùn pé a ní bàbá. Àwọn bàbá tó sì ti wá dẹ̀rẹ̀ gbogbo wa ga nílùú Bènè ó jẹ́ kí gbogbo Bènè mọ̀ wípé àwa Ìjẹ̀ṣà a tóbi bàbá. Àwa dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn tẹ̀fẹ̀ ránṣẹ́ àti àwọn àtìlẹ́yìn tẹ̀fẹ̀ fún wa wípé ẹ ṣeun bàbá. A dẹ̀ gbé nǹkan tí a fẹ́ kó wà pẹ̀lú yín gẹ́gẹ́ bí nǹkan àmì ṣàgbé wá àmọ́ ká tó tẹ̀síwájú àfihàn àwa táwa ń bí àwa tá jẹ́ ọmọ Ògbóni àwa ń bí àwọn ọmọ lóòrò àwa ń bí àti Ògúndáre làwa ń bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹbí oríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo wa lè wá lọ́fà táwa ní ká máa ka ẹbí lẹ́jọ̀ kan bẹ̀ ààrẹ ẹbí Ògèdèǹgbé ẹbí lóríṣiríṣi bẹ́ẹ̀ tó pọ̀ gbogbo ẹbí tá ṣara wa jọ báyìí nísìnyí ní ẹbí kọ̀ọ̀kan àti jẹ́ 51 ẹbí ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀. President ìlú wa lọ́wọ́lọ́wọ́ Patista náà ayélujára sọ fún wa wípé ìyá tó bí ìyá rẹ̀ ọmọ Ìjèsà ni. Dọ̀kí wá gbé ọ̀rọ̀ fún májò bàjẹ́ ti Ìran Ìjèsà ó tó wá kan president wa níwọ̀n ọba ẹ ṣe wà bá wa àdúgbò lọ́wọ́ yín. Kàdé owó lérí nígbàtà ó pẹ́lẹ́sẹ̀ ìgbà ọdún kan ni. Kí lorúkọ ìran wa? Ìran Ìjẹ̀ṣà nìran tiwa. Kí lorúkọ ìran wa? Ìran Ìjẹ̀ṣà nìran tiwa. Ìran Ìjẹ̀ṣà tó kún fún ìran bàdà ẹ̀jẹ̀ àjọṣe. Ìran Ìjẹ̀ṣà tó kún fọ́lá ìran bàdà ẹ̀jẹ̀ àjọṣe. Ìran Ìjẹ̀ṣà tó kún fọ́gbọ́n ìran bàdà ẹ̀jẹ̀ àjọṣe. Kí lorúkọ ìran wa? Ìran Ìjẹ̀ṣà nìran tiwa. Oníṣẹ́ bí ọmọ yára pé ọmọ tó yára pé nà lólóhùn oníṣẹ́ bí. Ibi tí ibi ọmọ yín tí mo wá ní orúkọ mi àmọ́ jẹ́ Adébídì Ọmọládé Mubarak tí mo jẹ́ ọmọ àwọn ọmọ bíi lóòrò. Àwọn bàbá wa àwọn ní síámọ̀nà Ìran Ìjẹ̀ṣà tó ti lókòkò gbogbo rẹ̀ náà. Kábíyèsí o. Orúkọ wọn àmọ́ jẹ́ Adébídì Ìgè Musa tó jẹ́ àwọn ọmọdọ́mọ olóòrò. Àwọn bàbá wa tó àlẹ́gbẹ̀ẹ́ wọn àwọn ní ọmọ Adébídì Ọmọládé Shuaib tí wọ́n jẹ́ ọmọ olóòrò. Bákan náà àwọn bàbá wa tí ó tẹ̀lé wọn àwọn náà orúkọ wọn a máa jẹ́ Haji Ibrahim Adébídì Gígísù Ibrahim tí wọ́n jẹ́ àwọn ọmọdọ́mọ lóòrò ọmú ìyádùn. Bákan náà àwọn bàbá wa yìí àwọn ní ọmọ Ògúndáre Daniel tí wọ́n jẹ́ ọ̀kan lára ọmọ ilẹ̀ Ìjẹ̀ṣà
bákan náà àwọn bàbá wa tí àwọn ni àwọn bàbá wa Tolúlàṣẹ ọmọ Ògúntósì ní sẹ́ńjẹ́ ọmọ Ògúndùrú ọmọ Ògbóni náà ni. Bákan náà àwọn bàbá wa tí wọ́n wà lẹ́yìn tí wọ́n kálé ara àwọn náà ọmọ Ògbóni ni wọ́n Ògúndùrú Isiaka Ògúntósì. ẹ ṣeun bàbá wa lẹ́yìn yẹn president wa àwọn ní president gbogbo Ìran Ìjẹ̀ṣà ti Benin Republic àwọn náà ń tu ọkọ̀ lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ president ti wàjà táwọn wá gbà sọ táwọn náà bá wa sọ̀rọ̀ díẹ̀. Kábíyèsí o. Kí lorúkọ ìran wa? Ìran Ìjẹ̀ṣà nìran tiwa. Kí lorúkọ ìran wa? Ìran Ìjẹ̀ṣà nìran tiwa. Ìran Ìjẹ̀ṣà tó kún fówó tíran bá dà ẹ jẹ́ a jọ ṣe. Ìran Ìjẹ̀ṣà tó kún fọ́lá tíran bá dà ẹ jẹ́ a jọ ṣe. Ìran Ìjẹ̀ṣà tó kún fọ́gbọ́n tíran bá dà ẹ jẹ́ a jọ ṣe. Kí lorúkọ ìran wa? Ìran Ìjẹ̀ṣà nìran tiwa. Mo fi kábíyèsí. Adé wa pẹ́ lórí, ọ̀dà pẹ́ lẹ́sẹ̀, òkè á pẹ́ lọ́wọ́. Ìrìn nílọ jù ní pé kí ni ẹni tó jẹ́ ẹni tí ń tukọ̀ yẹn kémi tó wá bọ́ síbẹ̀ ó ti wàjà. Àmọ́ gbogbo àtàn gbé mi síbẹ̀ ń sẹ́ ọkàn mi ò balẹ̀. Ọkàn mi ò balẹ̀ àmọ́ mo kábólówó kọ àwọn kábíyèsí bí a ṣe ṣe lágbára kábíyèsí lágbára àwọn alálẹ̀ lágbára gbogbo àwọn ìjòyè tó wà jòkó torí èyí lè sọ̀rọ̀ jù èmi gan inú mi dùn púpọ̀ jù èyí ní sọ̀rọ̀ jù ẹ ṣeun kábíyèsí o. Ohun tó kàn níbi ni pé ìmọ̀ ẹ̀ta gbúwá fún bàbá wa kí ẹgbà wọ́n láyè ká pẹ̀lẹ́tẹ̀ fún bàbá wa. Bàbá yìí lè máa lè wọ́n. Bàbá ò ní kọ́ sí. wọ́n ní kò sí wọ́n ní kò tù kò tù bàbá a máa ṣe ẹja lórúkọ ilé kò ní bí a ṣe lọ àṣẹ agbára ọlọ́run nǹkan dáadáa tó dé àṣẹ àsìkò tó ìpínlẹ̀ ìwọ̀n àṣẹ ìdílé lọ́run náà sì lè bàjẹ́ àṣẹ ọ̀gáwa náà á pẹ́lẹ́ pẹ́lú ogójì ọgbọ̀n ọdún ogójì ọdún àṣẹ àṣẹ. ọ̀yà kan lọ sí ọ̀dọ̀ bàbá bẹ́yìn. Bàbá rẹ̀ fẹ́ ṣàlàyé kábíyèsí olókùn àdìmúlà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìran ọmọrin kí n wà ní orílẹ̀-èdè Benin Republic ní portrait gbé wá lélẹ́yìí bàbá wa kábíyèsí ló wà níbí ọwọ́ Ajíbógun ló wà níbí òyìn tó wá kọ síbẹ̀ wọ́n ní gbogbo àwa Ìjẹ̀ṣà tó wà ní orílẹ̀-èdè Republic of Benin kí bàbá wa ọba Dr. Gabriel Adékúnlé Arúmọlárìn èkejì CFR LLD pé lágbára Ọlọ́run igba ọdún kan ni a máa jẹ́ fún bàbá wa nínú ọlá nínú ọrọ̀ àti nínú àlàáfíà bẹ́ẹ̀ ló máa rí o kábíyèsí o.
nígbà ìṣòro ayé yìí. tó sọ bàbá wa ti mọ̀ ń pẹ́ tipẹ́ òun ló wà ní first page nígbà yìí àwa náà láàrin tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ àwa náà lára discover ní ọ̀dọ̀ ọlọ́run ní ikú adálẹ̀ ọ̀yá bí ìlú discover èmi ọmọ ẹni gbogbo jáde bàbá ràn án lọ́wọ́ táìmù tí òdìdí tí alẹ́gbẹ́ tí yìí sí bàbá ràn án lọ́wọ́ Gbogbo wàhálà tó wà lórílẹ̀-èdè kò ní dọ́dọ̀ yín, kò ní dọ́dọ̀ àwa gan. Ìlú ìyá tó máa tún gbà tó ṣe. Olóyè Olúláṣẹ àbámọ̀ rírì yín tó pọ̀. Orí ìwé yín wà lọ́wọ́ bàbá, wọ́n wà lọ́wọ́ èmi náà ọmọ bàbá gan. Gbogbo alifábẹ́ẹ̀tì Yorùbá ẹ̀yin lẹ gbé jáde. Bàbá ń tì lẹ́yìn ẹ̀. a sọ fún yín pé ayọ̀ tẹ́ fi débí ayọ̀ náà lè máa fi padà sí Bẹ̀nẹ̀ tán. Gbogbo yín pátápátá ẹ máa ṣòwò ẹ máa kéré wà lẹ́nu. Gbogbo àwọn ọmọ Ìjẹ̀ṣà tó kù bóyá close to you ẹjọ́ ẹ bá wa fi ìfẹ́ náà ẹni bá wa fi pàwọ́ wálé. Ìjẹ̀ṣà wà all over the world akíkanjú dẹ̀ ni wá lórúkọ bàbá kìín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe fẹ́ láti máa wá sílé láti máa bá a dára papọ̀ ṣe ọdún ìbílẹ̀ wa alálẹ̀ àti ìlẹ́yìn tẹ́ bá ń dáwọ́lé láti sìn á tún máa lọ síwájú sí orúkọ bàbá kábíyèsí.